yin apó ká yin ẹni tó ta ọfà kó tó dọ́dọ̀ irin ẹ jẹ́ ká yin ọmọ Yorùbá lọ́rọ̀ lérò àti níṣe tá a bá ti wá yin ọmọ Yorùbá lọ́rọ̀ lérò àti níṣe ká yin máa yin Elédùmarè ọba tààlà ọba tí dúró tì ní tẹ́rù kì í fi bani àríìró àlá oníbùdó àánú oníbòjì ògo èyàn tí ò bá dúró sábẹ́ rẹ̀ ní kì í yé ọba ọlá ọba ẹyẹ ọba ìbùkún kábíyèsí o ọba ọlá ọba gúúsù kábíyèsí o ọba àlà oòrùn ọba àwọ̀ oòrùn ọba aláìláì ọba tí ń bẹ kọ́ba yóò tó máa bẹ ọba tí ó máa bẹ nígbà tí ò ní sí kankan mọ́ kábíyèsí rẹ̀ olúwo rẹ̀ bó o bá ti dúró tì wá ìran Yorùbá èrò bà wá oníṣẹ́ ibi kọ̀ tí ó dẹ̀ ẹ tó káàbọ̀ sórí ètò àìtó yín ẹ̀sìn ọ̀rọ̀ ní ti Tajudeen Ajani àti àwọn ẹmẹ̀wà rẹ̀ tí ń ṣe atọ́kùn rẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé torí òrìṣà tá à ń ṣe tá à ń lọ́mọdé sẹ́yìn irúfẹ́ òrìṣà bẹ́ẹ̀ kò ní pẹ́ parun kí la fẹ́ máa sáwọn èdè sí torí kí ọmọ tó ń bọ̀ lẹ́yìn wá ọ̀la káà náà lè bá inú àjẹkù òbí wa torí àwa náà bá lẹ́nu àwọn bàbá àtàn ìyá kan ni kò sì sẹ́yìn tí júbà fara sínú kù bẹ́ẹ̀ ni èèyàn júbà fara sínú kù tó o bá mọ̀ lónìí tọmọ làkejì ò jàǹfààní látọ̀dọ̀ ẹ tó o lè náwó sí yẹn wípé látara mi lélẹ́yìn ti dìde irú èèyàn bẹ́ẹ̀ kì í ṣẹni rí bí ìgbà tó o bá lọ sílùú kan tó o bá rí ìran Ògbómọ̀ṣọ́ ńbẹ kúrò lúùrú ẹ kì í ṣe lúure. kí ni ìdí bàbá. bẹ́ẹ̀ ni kò sí ìlú náà lórílẹ̀-èdè àgbáńlá ayé tó ní rọ́mọ Ògbómọ̀ṣọ́ ńbẹ torí wọn máa ń rìnrìn àjò púpọ̀ ó dẹ̀ máa ń ṣe wọn láǹfààní tó bá dábúlé olórùlé kan tó rẹ mú Ògbómọ̀ṣọ́ ńbẹ abúlé òróró mọ́ gbé bẹ́ẹ̀ o má gbé bẹ́ẹ̀ owó ewu la fẹ́ gbéyàwó lónìí lára àwọn ìtẹ́dòrò wa èébú àlọ́ ní tàbọ̀ ní ti àná rẹ̀ sáwò bàbá o. tí wọ́n bá bú amúlá lọ wọ́n á bú àná rẹ̀ lábọ̀ kí ló bí òwe yìí ìjàgbá ti rókò ẹkùn ọkọ yẹn níbo ìyẹn mú kò sí ilé kò sí oko àgbà yẹn àná ìjàpá ó sì dá oko àgbẹ̀ ní àná ìjàpá ó dá oko sùn àtàgbàdo tó pọ̀ bàbá yìí ó pe ìjàpá kó wá gba iṣu lóko kó lè fi bọ́yàwó àtọmọ bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ìyàwó kan ìjàpá ní ìjàpá ti rókò ó lọ sóko àná rẹ̀ ó dẹ̀ lọ gba iṣu ó gba àgbàdo ewébẹ̀ òkò wáyé fún ìyàwó àtọmọ tí wọ́n ń jẹ ọ̀rọ̀ burúkú sòdè pàrọ̀ ìjàpá ti rókò ẹ̀kọ́ ọkọ̀ yẹn nínú ọmọ tó gbókò àná rẹ̀ lọ lẹ́yìn. lẹ́yìn ìgbà tí ìyóò sì ti fún ní tó lágbára. ìjàpá bá tó gbókò àná rẹ̀ lọ lẹ́yìn ní ìdájí kùtùkùtù ló lọ wàásù kúrà ilẹ̀ sáwọn bá ń bẹ̀. àwọn alárékọjá yẹn wá rí ẹ ti wàásù yìí kì í so lóko yìí torí àgbà ọ̀nà lóko yìí wà. ẹ ǹlẹ́ o arákùnrin ibi ẹ ti mú nǹkan jẹ́ rè wọ́n sàmújàpá ló lé wọ́n wá dé mọ́gi nínú oko yìí wọ́n nà díẹ̀ kó tó ní pẹ́ lọ́tí wọn kí ẹ̀ tó lóko kó lè bá a bẹ́ẹ̀ olóko náà dé orí àná bóòlù tó ṣe kúrú wà báyìí ìyẹn ò tú sílẹ̀ o wọ́n sì yà fún kó lọ láàárọ̀ kálukú lọ sóko wọ́n bá jà bá ń bẹ̀ ẹlòmíì tó débẹ̀ yọ̀ ọ̀nà nígbà wọ́n ti mọ̀ kó wọ́n ti dé mọ́kì sẹ́nu kó ti mọ̀ pé ó lè ní títí òru kàn tàrí ọ̀sán pọ́n gẹ́rígẹ́rí ìjàpá sì wà mẹ́ o gbogbo ọjà lọ sóko láàárọ̀ wọ́n tún wá ń darí bọ̀ nírọ̀lẹ́ wọ́n tún bá jàpá ń bẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí bú àná rẹ̀ pé tí ìbá ṣe pàna rẹ̀ ọba ọmọ máa pa ni àdúgbò ló ti jẹ́ wọ́n bá bẹ̀rẹ̀ sí bú àná náà lérò pé yẹ kó dárí yìí nítorí wọ́n wá jí kò yìí náà ọmọ rẹ̀ wà nínú tí ó fi tọ́jú ọmọ rẹ̀ wà nínú tí ó fi tọ́jú ẹ̀ ẹni pé wọ́n bú jàpá lálọ́ wọ́n bú àná rẹ̀ lábọ̀. ló fi ń pàwé ọ̀hún. ewu àlọ́ ní táwọn àbọ̀ ní táwọn alábàágbà ìpọ̀rọ̀ wà fún ẹ̀ gidi gani. Bàbá o kọ́lọ́ ń bá báyìí kíákíá fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó jẹ́ pé wọ́n fẹ́ máa gbọ́rú ọ̀rọ̀ yìí. Ṣé rí àwa náà táwa láti Badagry mẹ́ ní ìgbà tó ti tí mo ti tẹ̀lé lẹ́yìn tí ọ̀dọ̀ yìí mo máa ń sọ fún àwọn ènìyàn pé mi ò ń ṣe ọmọ Badagry mẹ́ mọ́
ṣùgbọ́n irú àwọn òwe tó bẹ̀mí náà wí ni pé màá máa tún ìmúra mi mú ní ìgbà tí bá ti fẹ́ máa múra torí ẹ sọ pé ìmúra lọ́dọ̀ Yorùbá ó máa ń pé ó máa fi. bẹ́ẹ̀ ni mo rí mi mo rí mi. tí ò bá jẹ́ pé bọ̀dá mi náà ẹ̀ ní nǹkan tí bọ̀dá mi lò ní àwọn náà ti ń lò ó kù tọ́. oníkọjá yìí ni. tọ́lù mi mọ ibi tán ti bí ilé mi. máa dà lóhùn mo ti kọ ó wá ní ìwúṣẹ ṣe dé láti Badagry bẹ. ebo orí tó tó ọwọ́ tó tó ọdún tí ọba ara wọn mú. tí mo ti wà ní Ìkòyí tí mo ti wà ní ìlú Ọgbọ́òpin púpọ̀ wà lóko yìí ọ̀dà ọmọ tọyọ́nà náà ni ó níyàn sí ọlọ́bẹ̀ ṣe o ṣé gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa lọ́jọ́rọ̀ tòní ipò kì í gbẹ̀ ṣe YouTube channel wa Tajudeen Ajani Ojuelegba TV ẹ má gbàgbé ẹ bá wa subscribe sórí ẹ like gbogbo àwọn fọ́nrán wa kẹ́ẹ̀sì bá wa wò ó pẹ̀lú ìwé ẹ̀sìn ọ̀rọ̀ apá kìíní apá kejì apá kẹta ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lọ lójú ẹ̀rọ amóhùnmáwòrán yìí ilẹ̀ fi kàn sí a lọ́gán bẹ́ẹ̀ bá sì ti kàn sí a sórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn wá wà ní àbòkí òkun yóò dọ́dọ̀ yín kò síbi ẹwà síbi ọ̀hún òní dọ́dọ̀ yín èyí sá ti kàn sí a lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí lọ lójú ẹ̀rọ amóhùnmáwòrán yìí ẹ ṣé o á rà jẹjẹun láṣẹ ìdùnnú.